Aláròyé máa wí o. Ejò bu akẹ́kọ̀ọ́ fásitì jẹ ló bá gbabẹ̀ kú. Ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ fásitì ìjọba àpapọ̀ tó wà nílùú Lọ́kọ́jà tí í ṣe olú-ìlú ìpínlẹ̀ Kogi pàdé ikú lójijì lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 18 oṣù kejìlá ọdún 2025 yìí. Ọmọbìnrin ọ̀hún, ẹni tí wọ́n porúkọ rẹ̀ ní Favour, la gbọ́ wípé ó dèrò ọ̀run àṣàǹtẹ̀ lọ́sàn-án gangan lẹ́yìn tí ejò bù jẹ ní ibi tí wọ́n ń pè ní Ìtàkéyè Ìsáò lálẹ́ ọjọ́ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Alukoro ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ fásitì ọ̀hún, Ọ̀gbẹ́ni Báyé, ló fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi síta lórí rẹ̀. Báyé sọ nínú àtẹ̀jáde ọ̀hún pé ní kété tí ejò bu Favour sán làwọn aláàánú kan ti sáré gbé e lọ sí ilé ìwòsàn ìjọba tó wà ní Ìsànlú kó lè gba ìtọ́jú ní kíákíá. Ó ní ó dùn ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ jọjọ bí ọmọbìnrin tó wà ní ìpele kejì náà ṣe padà kú lẹ́yìn gbogbo akitiyan táwọn èèyàn ṣe láti du ẹ̀mí rẹ̀. Báyé wá rọ gbogbo akẹ́kọ̀ọ́ láti fọkàn ara wọn balẹ̀ kí wọ́n má sì ṣe gba ìṣẹ̀lẹ̀ náà láàyè láti ṣẹ̀rùbà wọ́n tàbí kó da omi tútù sí wọn lọ́kàn. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé ẹnikẹ́ni kò tíì lè sọ bí ọ̀rọ̀ náà ṣe ṣẹlẹ̀ fún ẹgbẹ́ akẹ́kọ̀ọ́, síbẹ̀ òun mọ̀ wípé láìpẹ́ lóhun tó ṣokùnfà rẹ̀ yóò hàn kedere sí àwọn. Bẹ́ẹ̀ lójúwe ìṣẹ̀lẹ̀ ọ̀hún bí nǹkan ìbànújẹ́ tó ṣòro láti ṣàpèjúwe tí ẹnu kò sì ní lè sọ bí ọ̀rọ̀ ikú ọ̀kan nínú wọn ọ̀hún ṣe dùn àwọn tí àwọn jẹ́ aṣáájú akẹ́kọ̀ọ́ tó. Ó ní àwọn bá àwọn tó jẹ́ ẹbí, ọ̀rẹ́ àti ojúlùmọ̀ olóògbé yìí kẹ́dùn. Ó wá gbàdúrà pé kí Ọlọ́run fúnra rẹ̀ tù wọ́n nínú ní irú àsìkò bí èyí. Olúṣèyẹ Iyèadé ló ń jábọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.